ìgbà tí ìṣe Àṣàkẹ́ wọ́n ní wọ́n mọ̀ ń ṣọ̀mọ́ lọ ìdí ń gọ́gọ́ lọ ìgbà tí ìṣe yẹn àwọn noodles generation ṣe kọ́ máa mọ orin tí mo fi fèrè fún yín ìwọ tó o bá mọ̀ ẹnikẹ́ni tó o bá mọ̀ comment ẹ̀ sí comment section kí n tún wò ṣó lóòótọ́ ló mọ̀ tó bá gbà ó ṣeé ṣe kí n tún pick randomly kẹ́tù jẹ ẹ̀bùn recharge card ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn tó ń ra recharge card fún wa ẹ̀yin tẹ́ ẹ̀ ní tí darapọ̀ mọ́ náà ẹ pè mí lẹ́yìn ètò yìí ẹ bá a dá sí ẹ ra recharge card táwọn èèyàn máa jẹ lórí ètò yìí yes ní tí mo fi fèrè fún yẹn ẹ̀ tó bá mọ̀ ó máa jẹ recharge card àwọn àgbà máa bọ̀ wọ́n ní ẹni tó lànà tó lónìí kò lè ní ọ̀la ẹni tó lànà tó lónìí kò lè ní ọ̀la you may be the owner of yesterday. You may own today. In fact, you are the owner of today because you are there now. But you are not the owner of tomorrow. Ọba dání wáyé nìkan ló lọ́jọ́ gbogbo. Òun ló lànà tó lónìí tó tún ní ọ̀la. O ò lè júwe ọ̀la yẹn bó ṣe fẹ́ rí. Ọlọ́run nìkan ló mọ̀ ọ̀la. Wo tẹ̀ díẹ̀. Kó o máa wọ̀nyàn bí n ti ń bí ìpọ́nlọ̀ nǹkan ló dà. Nítorí pé àyè tó fi òní wà. Kó o máa wọ̀nyàn bí wípé ẹni yìí ò tiẹ̀ lọ́la. Torí pé kò dùn fún kò dán fún lónìí. Òwò tí ìwọ ṣe torí nǹkan mú bọ̀ ń bẹ̀. Tó là tó lu tí lágbájá ṣe tóun ò tí ì là tí ò lu tó dàbí wípé kò lọ́la nídìí iṣẹ́ yìí ó wá ń wò bí n ti ń bíi pé ilé kò lè dùn fún mọ́ ro ìwọ mò ń bá sọ̀rọ̀ tẹ̀ díẹ̀díẹ̀ ó lè ní àná kó o lò ní ọba dániwáyé nìkan ló lọ́la omi ọgbọ́n tí mo wá bù fún ọmọ lórí ètò tòní rẹ̀ ṣóòrí gbogbo tá a bá ń ṣe ẹjẹ́ àfọmọlúwàbí kún má wo ẹnìkan bíi pé kò ní í là ọlọ́run ọba ẹ̀ nìkan ló ní ọ̀la gbogbo wa là ń gbìyànjú là ń sáré àti là tó bá wá gbé kókó tiẹ̀ tó yè táyé kí ọ wípé bàbá rẹ̀ rí bàbá kẹ̀ gbà fọlọ́run kò dúpẹ́ lọ́wọ́ ọlọ́run má wàá wọ ẹni tó gbé tiẹ̀ tí ò yè bẹ́ẹ̀ ẹni tí ò máa ṣe ọlọ́run ọba mi gangan ní jẹ́ máa ṣe tó o bá ti rí bẹ́ẹ̀ ó rí ilé ayé ìlú pẹ́. lágbára ẹni tí mo gbà lálejò lónìí àwọn orílẹ̀-èdè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo gbà lálejò lónìí ní púpọ̀ ọdún sẹ́yìn mo ti gbà wọ́n lálejò lórí ìkànnì Orísun. pé kárìn ká pọ̀ ẹ parí ẹ. ẹ jẹ́ n bá parí. kárìn ká pọ̀ táyé lolú ọmọ. máa parí ó sì tújọ olóbá mi parí tèmi ẹ jẹ́ kí mi parí tiẹ̀. ẹ jẹ́ kí n bá kéṣì. bóyá kí n hẹ́fẹ̀ ọmọ jẹ́ kí ká ọyá kẹ́ni. kárìn ká pọ̀ yíyẹni. kárìn ká pọ̀ yíyẹni mo mọ̀ ẹ́ jẹ́ kí n bá parí ẹ̀. kì í ṣe bí ìtò lè o. tẹlifíṣàn lórí ètò bàbá ètò ń gbà náà lọ ṣùgbọ́n ojú ti tún gún régé àtọ̀ ẹ̀ka ìtì ẹ mọ̀ pé nǹkan ti ṣẹnu rẹ̀. tálẹ́ǹtì mo gbà lálejò àwọn náà ni Ejire Aditu Ògo láti ìlú Àbújá ẹ mọ̀ káàbọ̀ sórí ètò yìí ẹ mọ̀ káàbọ̀ ìyá wa ṣe dáadáa ni ojú ìgúnrégé ó lágbára jù ẹ̀yin ni Táyé àbẹ́yìn ní Kẹ́hìndé ẹ̀yin ni Kẹ́hìndé ẹ̀yin dẹ̀ ni Táyé ẹ̀gbọ́n Kẹ́hìndé. ara èmi ló ránṣẹ́. lẹ́ránṣẹ́ ẹ má ti jà lọ bẹ́ẹ̀ tí n bá ní kí tí wàá máa mú jà ní ìjà tá a mú bí ọdún bíi 5 sẹ́yìn ká tí wàá máa mú ní ìhàhín lónìí yóò fẹ́ dà kan lẹ̀. kò tí ẹ ní lè ṣe bíbẹ̀jì tí wàá ń sìn. àìbẹ̀jì tí wàá kò sí ìbẹ̀jì gbà náà. kò sí gbà so ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe jọ́ọ̀jì. àmọ́ bá ṣe jọ́ọ̀jì èmi ò fẹ́ gbé ilé ẹ fẹ́ jà lọ bẹ́ẹ̀. ẹ jẹ́ kó mọ̀ pé Ejire Aditu Ògo ló wà lórí ètò pẹ̀lú mi báyìí. Ejire mi Aditu Ògo kò títí lá. Mo ti ń dájọ́ sí ṣe rere ọjọ́ ti pẹ́. Ẹ̀mí mímọ́ wọ mí láṣọ àṣeyọrí o. Bàbá. Mo ti ń dájọ́ sí ṣe rere ọjọ́ ti pẹ́. Ẹ̀mí mímọ́ wọ mí láṣọ àṣeyọrí o. Ó dẹ̀ ń ká mi lára bẹ́ẹ̀ ṣe ń kọrin ẹ̀ ò ń dùn mí dénú. Atabatubu ló gba yín lálejò sórí ètò yìí. Ẹ̀yin nìkan wà ń dájọ́ sí ṣe rere òwò ẹ̀rí pó ti pẹ́ kí wá ní kémi ò ṣe òun kọ́lọ́run kó ṣàánú ajé ẹ̀mí mímú kó yà fún gbogbo aláṣọ àṣeyọrí ni pé ẹ wí. àti ń dájọ́ sí ṣe rere ọjọ́ ti pẹ́ àti gbogbo ilé. ẹ̀mí mímọ́ wọ̀ wá láṣọ àṣeyọrí o.
àgbàdúrà rẹ kẹ́mi mọ́ wo gbogbo aláṣọ àṣeyọrí àmì àṣẹ Èdùmàrè. Ẹ jájọ máa wò bọ̀ à ní pẹ́ lórí kìnní ọ̀hún torí pé ibi tá a fẹ́ yà ló kàn pọ̀ ibi tá a lọ kàn gbòòjì. Ladies first. Ejire Aditu Ogo. Bó lẹ ń ṣe lè bó ni orin ṣe túmọ̀ sí fún ẹ̀yin? Nítorí túmọ̀ sí fún mi, orin jẹ́ nǹkan tó lágbára jù. Tó lágbára gan. Bẹ́ẹ̀ni. Orin nígbà tí ènìyàn bá ń kọrin, a ó rí pé ó lè wà nínú pé òun ro nǹkan kan àbí nǹkan kan, ṣùgbọ́n nígbà tó ń bá ń gbọ́ orin, ó máa yí ayé rẹ̀ padà. Ìtumọ̀ ẹ̀ ni àwọn nǹkan kọ̀ọ̀kan tó ń ro wípé bó ló ṣe fẹ́ ṣe nínú orin tó bá gbọ́ ọ̀rọ̀ yẹn, ó máa ń la ọ̀nà níbi tí ò sọ́nà. That is orin ó jẹ́ bí odidi ẹ̀mí kan. Ó jẹ́ odidi ẹ̀mí kan. Tá a bá ní ká máa tú ilẹ̀ aṣú ilẹ̀ àmọ́ ó lágbára. Ilẹ̀ aṣú ilẹ̀ àmọ́ bá sọ. Ẹ̀yin làbúrò àbí? Ẹ jẹ́ n béèrè lọ́wọ́ àbúrò yín náà. Ẹ̀gbọ́n náà. Èmi ò jọ bẹ́ẹ̀ o. Èmi náà ti níbejì lé mo sì mọ̀ bí n tí wọ́n fi ojú mi rí lórí ọ̀rọ̀ pé à ń jà sí ẹ̀gbọ́n àtàbúrò ó ti ń yà wá ní ọ̀bọ̀. Ejire Aditu Ogo. Ẹ ti ń kọ́ báyìí ó tọ́dún mélòó? Tá a ti mú ní iṣẹ́ ìránṣẹ́ a máa sọ̀rọ̀ 21 years ago, that's 2002. That's about 21 years ago. Ẹ má bínú yóò bẹ́ẹ̀. Ẹ̀yin gbọ́. Ẹ máa pẹ́ kọ́ ń dòdò mẹ́rin dò. Bí ọmọ ọdún ó lé. Ibi tí mò ń lọ gangan rẹ̀ lónìí, olórin ẹ̀mí lẹ́yìn méjèèjì. Bàbá wa. Ní indọ́sítírì tòní, púpọ̀ àwọn nǹkan tí a kì í sábà rí ó ti ń ṣẹlẹ̀. Lọ́dọ̀ tèmi bíi pé kò fi bẹ́ẹ̀ sí ìfẹ́ mọ́. Kò fi bẹ́ẹ̀ sí ìfọ́mọ ènìyàn ṣe àti ọmọlúwàbí bíi pé à ń tọwọ́ ẹ̀mí mímọ́ darí wa mọ́ gẹ́gẹ́ bí olórin ẹ̀mí tẹ́ jẹ́ ló jẹ́ kí n múlẹ̀ wọlé. Ètí mo fẹ́ ká tú gbogbo ni pé láwọn ayé ìgbà àwọn màmá wa bàbá wa nínú iṣẹ́ yìí kò fi bẹ́ẹ̀ sí pé lágbájá jí mi lórí kọ tàmídù jí mi lórí bó bá tiẹ̀ wà bíi ìfẹ́ ó ní bí wọ́n ti ń ṣe ń gbà náà tí ì ṣe pé ká wá sọra wa dẹlẹ́yàwó afẹ́fẹ́ pẹ̀lú bó ṣe ń lọ kí lójú ìwòye yín sí nǹkan tó ṣẹlẹ̀. Ẹ ṣé gan. Ọ̀rọ̀ tẹ́ sọ lágbára púpọ̀. Ṣé rí nǹkan tó wà níbi ìdáhùn tó wà níbi ọ̀rọ̀ tẹ́ sọ ni pé mo sọ fẹ́ nìkan mo ní Ọlọ́run ò fọ́ọ̀sì olórin ẹ̀mí láti choose láti kọrin. Àwa la sọ pé ìgbà tó fún wa lẹ́bùn à ń kọrin ẹ̀mí. Now tó bá wà ní ọ̀ndọ̀ orin ẹ̀mí àwọn òfin kan díẹ̀. Ìwọ tó ojú lórin ẹ̀mí ó ti yẹ kó mọ̀ pé àwọn kankan wà tó gbọ́dọ̀ ṣe àtèyí tó ò ní ṣe. Now tó bá jẹ́ olórin ẹ̀mí tírú nǹkan tẹ́ wí yẹn bá ṣẹlẹ̀ in tá need láti ṣe ń bẹ̀ ni pé ká fi sùúrù àti ọgbọ́n Ọlọ́run gbé. Ṣùgbọ́n ìdí tí ò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ láyé ìgbà yẹn ni pé wọ́n dúró fún ìmísí àti ìdarí Ọlọ́run. Ìdarí Ọlọ́run. Bẹ́ẹ̀ni. So gbogbo nǹkan tán bá máa ṣe á jẹ́ nǹkan tó wá from the source, láti source. So kò ní jẹ́ pé sorry to say ẹ̀mí mímọ́ ó jẹ́ nǹkan tó jẹ́ pé kò kí ń fa ìjà. Tó bá máa ṣe nǹkan á ṣe fún yín, á ṣe fún ẹni, á ṣe fún ẹni. So torí pé ó wá láti ọ̀dọ̀ ẹni yẹn dúró di ìgbà tí ẹ̀mí mímọ́ fi máa darí ẹ̀ láti ṣe nǹkan. So tó bá wá ṣe ẹ rí pé ó máa yàtọ̀. Ìgbà tẹ́yìn náà bá wá tẹ́ ṣe tí torí pé ẹ dúró. Ṣùgbọ́n láyé tá a wà yìí a fẹ́ dúró. Gbogbo àwọn tó dókè ló láàgùn, wọ́n dókè tán lómi ara wọn gbẹ. Àwọn kan ò fẹ́ kómi ara wọn wọ́n àti ẹ̀fẹ́ láàgùn débi kómi ara ó gbẹ. Wọ́n kàn fẹ́ débẹ̀ ṣùgbọ́n kò possible. So àìdúró ti di ìdarí Ọlọ́run ó ní nǹkan tó ń ṣẹlẹ̀. Tó fà tí omi ò tó nǹkan tó ṣẹlẹ̀ gangan. Ìyá wa gẹ́gẹ́ bí olórin ẹ̀mí tẹ́jọ jẹ́ mọ̀ pé ẹ̀yin méjèèjì máa jọ ń kọrin pọ̀ ní kì í ṣe ìròyìn wọn. Nínú ìrìn àjò yín ní ogún ọdún lé ìjọ ti ṣẹlẹ̀ sí pé ẹnìkan kọrin orin kan tẹ́ ẹ ti kọ rí èèyàn kan wá kọ ìgbésẹ̀ wo lẹ gbé. Ẹ ṣé gan. Nínú orin ẹ̀mí tá a ń kọ ẹni tó kọrin wá wà tá a dẹ̀ mọ̀
tó dẹ̀ ṣàlàyé pé Ejire kí ló dé kí lẹ̀ ń wò bẹ́ẹ̀ yẹn ẹ gbé ìgbésẹ̀ àní rárá kò nílò ká gbé ìgbésẹ̀ tó jẹ́ pé tó dẹ̀ kọ síta tán rò pé tiẹ̀ ni ṣùgbọ́n agbóluwàgà á gbé ìgbésẹ̀ kankan á fi sùúrù ṣe ni. kò sì sí wàhálà kò dẹ̀ sí wàhálà. ìṣepẹ́ bọ́ sórí social media. kò sẹ́ni tó gbọ́ kò sẹ́ni tó gbọ́. kí ni ṣé ẹ sì rò pé nǹkan tẹ́ ẹ ṣe yìí ó tọ̀nà? a ní àwọn agbẹjọ́rò tó jẹ́ pé tí wọ́n tó jẹ́ pé táwọn yàn láàyò gangan òun rẹ̀ ṣé ti àìní ìmọ̀ sí ipa ọ̀nà yìí ló fà á tẹ̀ àbí ẹ kàn fẹ́ jẹ́ kí àlàáfíà wà lẹ́ẹ̀ fi gbé ìgbésẹ̀? nǹkan tó wà ń bẹ̀ ni pé tá a bá ní ká máa para àta láti wá dájọ́ ọ̀rọ̀ Kristi a jẹ́ pé ìmọ̀ wa nù Kristi ò ti tó. tá a bá ní ká para àta láti wá dájọ́ wa nínú ọ̀rọ̀ nípa Kristi ara àta a jẹ́ pé ìmọ̀ ẹ̀mí wa ò tí ì tó. Kábíyèsí Ọlọ́run. ìgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ ọ̀kan ṣẹlẹ̀ láìpẹ́ bí mo ṣe gbọ́ wọn sẹ́ǹdẹ̀ sí mi ẹni tí mo mọ̀ ní dáadáa títí di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ mi ì pé mo kàn wò pé ẹ̀yin lẹ́dẹ̀ kọrin ọ̀hún. bẹ́ẹ̀ ẹ kọrin kí gbogbo ayé gbọ́ bá kí gbọ́. ní 2015 tọ́lọ́run gbé olórí síbẹ̀ mo kọ pé bọ́lọ́run bá sọ bóyá ta ló tó dá dúró bó bá sọ bóyá ta ló lè dí lọ́wọ́ ó fọ̀rọ̀ Buhari ó fi jayé lójú ó fọ̀rọ̀ Buhari ó fi ráyé lójú wọ́n ló ti darúgbó kò yẹ kó ṣolórí wọ́n ní kò kàwé kò yẹ kó ṣolórí ṣùgbọ́n bọ́rùn mi rán ó gbọ́dọ̀ ṣolórí bàbá mi ní rán ó gbọ́dọ̀ ṣolórí ẹni tọ́lọ́run ṣe tirẹ̀ ta ló tó dá dúró fọ̀rọ̀ mi ṣe yánú níṣẹ́jú aráyé. ṣùgbọ́n nígbà tó wá di regime bàbá àwọn èèyàn ti ń sọ fún mi mo ní no pé orin tí mo kọ torí pé mo dárúkọ ex-president mo ní kì í ṣe pé mi ì ṣorin fún politics ó dàbí kẹ́ ẹ sọ pé Ọlọ́run tó gbọ́ ti Daniel reference so ìgbà tí mo wá gbọ́ ẹni ẹ wá kọ pé ó fọ̀rọ̀ Tinubu ó fi jọ ayé lójú ó fọ̀rọ̀ Tinubu exactly so àwọn èèyàn wá sọ fún mi pé kí n gbẹ́ni lọ sí court wọ́n á ní tá a bá ní ká máa pe ará àta. olórin ẹ̀mí lẹ́ni àbí. olórin ẹ̀mí mọ́ jùjú ni ó dẹ̀ jẹ́ni tí ó máa ń bọ̀ fọlọ́run látara mi mo wá wò pé tá a bá ní kí eléyìí kó fa wàhálà ṣára àta lánìkan wá máa dájọ́ Kristi fún wa ni kò dáa báyìí pé à ń kóra wá síta nìyẹn. kí wàá ní ìgbésẹ̀ tí ẹni yìí gbé lẹ́yìn ìgbà tí ó ṣe kọ́ ẹ̀? so lẹ́yìn tó ṣe mo dúró ìdí tí mo fi dúró ni pé mo ti fẹ́ wò pé ṣó mọ nǹkan tó ṣe ọ̀rọ̀ yìí kò tí ì ju bí oṣù méjì lọ still yet mo ń wò pé in the next 2 or a month's time màá wá pè pé yà wọn kì í ṣe báyìí ìkejì tó ṣẹlẹ̀ nìyẹn pè mí Ejire láti London ta lẹni tó yẹ kó fa mí gòkè tọ́nà wọn jìn bàbá tàbí tá ò tí ì mara bàbá bá wà nínú ìgbèkùn tú wọn sílẹ̀ bàbá jẹ́ kí wọ́n ràn mí lọ́wọ́ ó ní àmúgbórin mo dẹ̀ fẹ́ tún kọ o ẹnìyẹn wà ní London exactly nígbà tá a ṣe mo ní òkè bọ̀tẹ́ kẹ́ ẹ tó ṣe anything ẹ jẹ́ kí n mọ̀ kó má lọ because ẹlòmíì àtúnrin kó á bàjẹ́ àwọn lyrics tó wà ń bẹ̀ tó ní ìmísí wọ́n lè fi àwọn nǹkan tí ò yẹ kán fi bàjẹ́ a gbọ́dọ̀ máa spicy ẹ̀mí mímọ́ ni ká fàyè sílẹ̀ fún láti spicy orin ẹ̀mí a lè fàdùn sí fúnra wa nú ara so ìdí nìyẹn tó ń pa àwọn quality kan nínú orin ẹ̀mí so bá ṣe ṣe mo dẹ̀ gbọ́ mo rí pé kì í ṣe pé ó fi ìlú sọ àwọn ọ̀rọ̀ bó ṣe wà ń bẹ̀ ló ṣe ṣe ó lè ṣe àwọn nǹkan tó wà òkè mo dẹ̀ ní òkè ìkàngó ọ̀rẹ́ ẹ̀ ṣe èyí tó ṣẹlẹ̀ again this year ẹni yẹn pè mí Ejire mo fẹ́ lórí. ṣé nígbà tó fẹ́ gbé jáde ṣó sì kọ́ wípé originally composed by Ejire Aditu. bẹ́ẹ̀ ni ó ṣe bí single no church ni so ó dẹ̀ tàgẹ̀ orúkọ mi sí bó ṣe yẹ kó mo ṣì ń bọ̀ wá bẹ́ẹ̀. tó ẹnì kẹta tó dẹ̀ lórin yẹn ó pè mí ó ní òun fẹ́ lórin kan ò tá a kọ pé Olúwa dákun wá ṣe tèmi mo dẹ̀ ní okay no problem gbàtán dẹ̀ ṣe tán bá ti play orin yẹn nǹkan tẹ́ máa gbọ́ ni pé Ejire ló sọ pé Olúwa dákun wá ṣe tèmi. ẹ máa rántí pé máa sọ fún wọn pé Ejire Aditu okay Ejire pọ̀ tó Ejire Atabatubu náà sì ń bọ̀. so ó dẹ̀ sọ bẹ́ẹ̀ you know and ó ṣe dáadáa ó ṣe yẹ kó rí so bó ṣe yẹ ká máa ṣe nìyẹn àwọn nǹkan púpọ̀ ń ṣẹlẹ̀ ní sì tó jẹ́ pé
tí mo bá Atabatubu lórin púpọ̀ tèmi náà mọ̀ tí mo bá wò pé mo like orin yín màá pè yín mo fẹ́ lórin báyìí o ṣé kò sí orin tí mo bá dẹ̀ ń ṣe náà jáde mo gbọ́dọ̀ sọ pé lágbájá látẹnu lágbájá. orin kan tiẹ̀ ṣe wà tèmi yìí máa lò mo sì ti pé bàbá mo sọ fún bàbá orin tí bàbá tí mi ò rọ̀kọ̀ yà ṣe láwọn yẹ àkàn ẹ gbọ́dọ̀ yẹ o ẹ mọ̀ gbọ́dọ̀ yẹ o máa jẹ mú ayọ̀ ọlọ́run kí ni nǹkan ìbẹ̀rẹ̀ orin yẹn mo láìkẹ́ mo máa ń gbọ̀ngbà náà dáadáa mo sì pé bàbá mi o èmi ń bọ̀ wá lórí orí tó bá ti tó àsìkò ṣáà wà ó wù mí kémi náà fòun sí tá à ń pè ní ìfẹ́ ní ọlọ́run fún wa lórí yìí láti pé kí o gba ayé gbọ́ láwọn ọgbà míì bó ṣe yé èmi sí ọlọ́run á máa fi ràn ọ́ sí gbogbo ayé ṣùgbọ́n o ò lè rí ju 35% sí gbogbo ayé yẹn látọ̀dọ̀ tiẹ̀ ó máa dún lẹ́nu èèyàn kan tí gbogbo ayé yẹn ti máa gbọ́ bẹ́ẹ̀ àdìtú lọ̀rọ̀ lọ ìtọ́lọ́run fi máa jẹ́ ọlọ́run lọ́rùn ẹ wo gbogbo ẹ̀yin lólùfẹ́ ètò ìpátápátá ibi tá à ń lọ mo sọ fún pé kò jìnnà ibi tá a kàn fẹ́ yà ló pọ̀ díẹ̀ Ejire Aditu Ògo láti ìlú Àbújá mo gbà lálejò lórí ètò tòní a ti sọ púpọ̀ lọ́rọ̀ kí ọ̀pọ̀lọpọ̀ yín tó darapọ̀ mọ́ ṣùgbọ́n ibi tẹ́ báyìí náà Yorùbá bọ́ wọn lẹ́nu tó bú mi ìṣànwọ́ ó ṣe padà bá oúnjẹ ẹ rí ibi tí ara rí wọ̀ báyìí òun ni abala tá a ti máa bu omi ọgbọ́n fúnra wa mu bẹ́ẹ̀ ni tá a ti máa bu omi ọgbọ́n fúnra ẹ jẹ́ kí n sọ eléyìí báyìí pé Yorùbá bọ̀ wọ́n ní ẹni tí ò bá ní ìtàn Ejire kì í pẹ́ tán tí irú wọn tó bá tàn wọn kì í pẹ́ tán ọ̀rọ̀ tó jinlẹ̀ ní Ejire ẹni tí ò bá ní ìtàn òun lẹ́yìn sọ pé ẹ ti bẹ̀rẹ̀ sí ń kọ́ láti 2001 ẹni tí ò bá ní ìtàn tí irú wọn bá wá eventually tàn wọn kì í pẹ́ tán ẹ jẹ́ kí báwo ni ọ̀rọ̀ ṣe yé ẹ̀yìn sí ẹ jẹ́ kọ́ mu láti bẹ̀. ẹni tí ò bá ní ìtàn bẹ́ẹ̀ ni ẹ sọ̀rọ̀ òkè tó bá tàn tí ò bá ní ìtàn tó bá ní ìrírí tó rí láyé tó bá tàn kí ló fẹ́ fi sọ̀rọ̀ so àìní nǹkan tí èèyàn fi sọ̀rọ̀ yẹn ò ní ó jẹ́ kéèyàn tètè tán ṣùgbọ́n tí ojú ẹ̀ bá rí ìrírí wàá bẹ̀rẹ̀ sí sọ pé nǹkan tó rí ní kó tó gòkè so àwa kò wá ní tán mọ́ o gbúdọ̀ ní ìrírí o gbúdọ̀ ní ìrírí tó bá fẹ́ wálẹ̀ títí láéláé o gbúdọ̀ ní ìrírí. ìrírí ń wá ló ṣàgbà ọgbọ́n. o sì gbúdọ̀ ní sùúrù láti tẹ̀lé ìrírí yẹn àwa gbọ́n. ọwọ́ agbọ́n ní ọlọ́run má jẹ́ ń gọ̀. èmi náà ní gọ̀. ẹ jẹ́ kí n ti eléyìí fún yín ok lára omi ọgbọ́n ẹ̀yin ní ìrírí mo fẹ́ kẹ́ ẹ bù fún mi lára omi ọgbọ́n àtọ̀dọ̀ tìyín ẹ fún wa lómi ọgbọ́n kan mọ̀ lọ́dọ̀ yín. olóòtú tá a bá ní ká sọ̀rọ̀ lóòótọ́ mo lè sọ ṣùgbọ́n tá a bá ní ká compose mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ̀yin lọ́lọ́run fún yín. ṣùgbọ́n rọ̀ omi ọgbọ́n ọmọ mi á sọ torí Ọlọ́run dídì pọ̀n mi ó pọn omi ọgbọ́n wá gbé sínú omi ọ̀rọ̀ ọmọ náà ni ọmọ mi náà. Táíwò obìnrin fọlọ yẹn sá. ẹ̀yin ẹ ti gbà fọlọ ni ẹgbẹ́ mi kọ́ mo sọ o èmi kọ́ mo pé kó dáhùn ṣé rọ ni wọ́n ní àwọn ni màmá yín pé ẹ̀yin ọmọ ni kẹ́ dáhùn lẹ́yìn ìsìn máa dáná. lẹ́yìn ìsìn tọ inú omi ọgbọ́n tọ́lọ́wọ́ bá mi pọn sí inú ẹ̀bùn fún wa mú bẹ́ẹ̀ mo fẹ́ àṣàyàn ọ̀rọ̀ tẹ̀léńtẹ̀lé tó máa ní ìtumọ̀ nù òun lomi ọgbọ́n tí mo fẹ́ látẹ̀lé yín. ẹ ṣe gan ọgbọ́n ìmọ̀ òye kí là ń pè lọ́gbọ́n ọgbọ́n ni òye àti ìmọ̀ tó papọ̀ now ẹ̀dá ò lè ní òye kí ni ò bá ń pè ní òye ohun tó yé ni now ìmọ̀ gbọ́dọ̀ kọ́kọ́ wá ìmọ̀ ló máa ń ṣíwájú tí ìmọ̀ bá ti wá òye á wá ẹni tẹ́ ẹ̀ mọ̀ rí kò lè nǹkan kan ò lè yé yín pẹ̀ so ẹ kọ́kọ́ mọ̀ kó tó yé yín náà tẹ́ bá ti mọ̀ tó wá ti yé yín ẹ wá lọ́gbọ́n nípa ẹ̀ nìyẹn. mo wá fẹ́ kẹ́ bá na ànálẹ̀ ọ̀rọ̀ kan bíi méjì tó máa jinlẹ̀ tẹ́ wàá tú fún wa òun lomi ọgbọ́n tèmi fẹ́ látọ̀dọ̀ yẹn. ok mo kọrin kan mo ní bá a bá gbọ́nú ẹ̀ ṣe já bẹ̀bẹ̀ fọgbọ́n Ọlọ́run kò tó tọ́ máa ráyé tẹ́ni sí kó nínú rẹ̀ mọ́ lọ jì sí onínúure ò kì í ṣèkà kò dẹ̀ gbàgbọ́ pé nìkan lè ṣèkà fún un now ọ̀pọ̀ tẹ́ wá rí tán wá rẹ̀ ní lẹ́kùn wọ́n wá fomi díẹ̀ ní fọwọ́ wọn ni ọ̀pọ̀ tẹ́ rí tán wá rẹ̀ ní lẹ́kùn má sunkún mọ́
ọwọ́ wọn ti dọ̀tí wọ́n dẹ̀ nílò omi ṣùgbọ́n kí ni wọ́n á ṣe wọ́n gbọ́dọ̀ súnmọ́ ẹni tó ń sunkún kan wá fomijé rẹ̀ fọwọ́ wọn ṣùgbọ́n ẹni tó wá ń sunkún ìyá rò pé àwọn èèyàn fẹ́ràn mi o rárá wọ́n wá fomijé ẹ̀ fọwọ́ ni tán bá dé tán tó bá lòun lómi wọ́n á sọ fún un pé já lomijé ojú ẹ̀ ìyẹn ni pé bá a bá wá gbọ́nú ẹja tún béèrè fọ́gbọ́n Ọlọ́run kò tó tí ọmọ aráyé tẹ́ní sí kò nínú rẹ̀ má jìn sí torí pé àwọn tó wá tán rí pé ẹ̀ lágbájá ń sunkún wọ́n dẹ̀ nílò omi láti fọwọ́ wọn wá bà bíi pé wọ́n á rẹ̀ lẹ́kún ọ̀pọ̀ tẹ́ rí tán wá rẹ̀ ní lẹ́kún ńṣe náà wá fomi díẹ̀ ní fọwọ́ wọn èèyàn ń ronú àti lọ́lá àwa wá ronú àti lè dọ́là bẹ́ẹ̀ Ọlọ́run ló lè mé èèyàn dọ́là bó bá dọ́là wà lọ́lá àti wá lọ́lá lọ́lá ò já àti dọ́là kéèyàn lọ́lá lọ́lá ló dáa bó bá dọ́là wà lọ́lá lọ́lá àmọ́ bọ́lá bá dé lọ́lá tẹ́nìyàn wà rọ́lá ń kọ́ mo fọ̀rọ̀ mi lọ́lọ́run lọ́wọ́ àìní sùúrù ẹ̀dá fẹ́ lọ́lá kò ronú àti dọ́là ọlá tá a dẹ̀ wá ń sọ̀rọ̀ ń pẹ̀ yìí èèyàn gbọ́dọ̀ dọ́là kó tó rere ọlá lò bẹ́ẹ̀ tó bá ti ń ronú àti ní ọlá máa kọ́kọ́ gbàdúrà àti dọ́là kì í ṣọwọ́ Ọlọ́run nìkan ló wà Ọlọ́run ló lẹ̀mí wa lọ́wọ́ tí Ọlọ́run bá wá rò pé òun fẹ́ kí èèyàn dọ́là ìwọ ọwọ́ ẹ̀ náà ṣó lè mú ọ dọ́là àbọ̀ ọkàn fẹ́ lọ́lá yẹn tó rántí pé ọ̀la ń bọ̀ so tó bá ti rántí pé ọ̀la ń bọ̀ wàá máa ṣe jẹ́ẹ́jẹ́ láti máa tẹ̀ ẹ́ àgbẹ̀ ń ronú lọ́jọ́ mọ́ pé Olúwa jẹ́ kójò rọ̀ torí pé kò fẹ́ kébi pòun àtàràlù ṣùgbọ́n Ọlọ́run mi wá dójò dúró torí ẹni tí ò rí lé gbé torí ta ní ń sùn àgbẹ̀ wá pé Ọlọ́run kí ló ṣẹlẹ̀ òjò yóò rọ̀ Ọlọ́run kì í mú oore kó dìbì bàbá mi rántí ẹni tó ń sùn ta tí ò rí lé gbé so gbogbo ojú ọmọ bá pa nínú àwọn méjèèjì ẹnìkan sì nílò nǹkan kan ju nǹkan kan lọ wá dádúró pé ìwọ ń tiẹ̀ mo sì lè rọ̀ lọ́la ṣùgbọ́n ní wà ń ta pẹ̀lú àwọn ọmọ tójò bá pa nǹkan míì lè ṣẹlẹ̀. kábíyèsí Ọlọ́run omi ọgbọ́n rẹ̀ abúmú fún gbogbo ojú tó ń wò mí abúmú fún gbogbo etí tó ń gbọ́ mi ọpọlọ yóò ní jọba kó tó wá di pé mo fi yín lẹ̀ ó ṣe mí bí kí n bi yín láwọn kankan ẹ jẹ́ kí n ti ìbéèrè tẹ́lẹ̀ sí ọ̀dọ̀ tiyín bẹ́ẹ̀ ṣe jẹ́ yìí bẹ́ẹ̀ ṣe wà yìí níwájú Ọlọ́run àti èèyàn ṣé ẹ ti jọ jàre tẹ́ ẹ bára yín sọ̀rọ̀ fún ọjọ́ mẹ́ta. ẹ̀rín pa mí mo rántí ìgbà kékeré ìgbà tá a kéré a máa ń jà bẹ́ẹ̀ náà tí mo máa sọ pé Ejire mo rò pé wọ́n ti máa àwọn Ejire yẹn ti máa fi lọ wọ́n ti máa ẹ ti máa rí fíìmù yẹn wọ́n máa rí fíìmù pé kí ló dé kéde tètè ń bínú wọ́n máa gba létí ṣùgbọ́n gbà tó nà mí jọkàn ìgbà ẹni mi ò rí fíìmù mo rí máa rántí dè ní ṣùgbọ́n láti ìgbà yẹn ó nà mí o wọ́n á wò pé náà ọkùnrin lọkùnrin máa jẹ́ ká fìbẹ̀ yẹn lẹ̀ mo sì lè náà sì tọrọ mọ́ mi ni. ó nà yín. ìbéèrè tẹ́ ń béèrè yẹn gan mi fẹ́ Kẹ́hìndé Atabatubu mò ń bẹ̀ ọ́ wọ́n bá ń lu táyé jọ tó mò ń bẹ̀ ọ́ ẹni. ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè ìgbà tá a ti gbọ́njú kò sẹ́ni tó ráàrin wa á jà fún wákàtí kan rí láti ìgbà tá a ti wà Ọlọ́run dẹ̀ ní jẹ́ ká rí. eléyìí náà sì lọ sọ́dọ̀ yín nígbà tó di pé báyà ẹ ti gbọ́njú ẹ ti ń tójú bó ti ń di pé à ń ní ọ̀rẹ́bìnrin lọ́dọ̀ tiwọn tó sì jẹ́ pé ẹ̀yin lẹ ṣe máa ń ṣe ṣoṣoṣoro káàkiri láti kékeré yín nígbà tó wá di pé ẹ ti wá bàlágà tí ọ̀rọ̀ ọlọ́rẹ̀ẹ́bìnrin ti ń wọlé báwo ni ó ṣe máa ń rí lára mi bó ló ṣe rí lára mi. níwájú Ọlọ́run àti ẹ̀ kò sí nǹkan kò rí bákan torí àwọn ọ̀rẹ́bìnrin àjọ kódà wọ́n máa ń mú mi bí so normal. àwọn náà ṣe normal. wọ́n ṣe normal kò síjà. tó bá rí létí ọ̀ ń ṣe normal nǹkan. kò sí nǹkan kò sí nǹkan. kò sí nǹkan ó ti yé mi. ó ti àwọn èèkọ́ yé yín bàbá kò sí nǹkan kò ní bàjẹ́. àmì Ọlọ́run ìbéèrè eléyìí kò lọ sí ọ̀dọ̀ tiyín ó ṣeé ṣe kọ́ ẹ́ pé bó ṣe rí lọ́dọ̀ tí wọ́n kọ́ lórí lọ́dọ̀ tí wọ́n ìgbà tó ti tiwọn náà ti ń di pé à ń lọ́kọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ló ṣe rí lọ́dọ̀ tí. nǹkan tí ẹ̀dá ti mọ̀ pé ó máa ṣẹlẹ̀ náà so èèyàn máa múra fún
so àti mọ̀ pé yóò ṣẹlẹ̀ lọ́jọ́ kan ní rere. ṣọ́kàn tí wàá ṣe nǹkan kan rí báyọ̀ wọn fẹ́ jẹ́ ọkọ tó mú kò sí báwọn ṣe fẹ́ nífẹ̀ẹ́ ọkọ wọn tó kò lè bá ìfẹ́ àdámọ́ àbímọ́ tí ń bẹ láàrin ẹ̀mí méjèèjì báyọ̀ wọn wá sọ fún mi pé ìjọ bí fi pé bàbá alágbáyà ṣe nǹkan báyìí ṣó ti ṣẹlẹ̀ rí àti kí ni ìyàwó lẹ́kọ̀ọ́ sí ìgbésẹ̀ ò lè gbé. ẹ mà inú mi dùn kẹ́yìn náà bàbá ìbejì ní iṣẹ́ rí ìbejì kan jẹ́ ara méjì ní bọ̀ ẹ̀mí kan ọ̀kan ni they are one. So mostly ó máa ń bá mi sọ̀rọ̀ èmi náà dẹ̀ máa ń bá sọ̀rọ̀ báyìí okay ọ̀yá báyìí bó ṣe jẹ́ gan. máa sọ. àdúgbò lọ́wọ́ Ọlọ́run ìbéèrè tó wá gbẹ̀yìn ọ̀dọ̀ yín náà ni ilé ìfẹ́ fi sí ẹni pé mi ò wojú yín báyìí ẹ̀yin bọ̀dà táyé ẹ̀yin mò ń bá gbọ́ ṣé ẹ ti gbà wípé ìyá yín ni wọ́n ń tá a fà bí ọdún 5 sẹ́yìn rẹ̀ ṣé ẹ ti gbà ní ìsìn pé ìyá yín ni wọ́n àbí. Kí ló dé tí mi ò fi ní gbàgbà tẹ́mi jẹ́ bàbá ẹ̀ so bàbá dẹ̀ mi ìyá lòun. bàbá ni bàbá mi ni o. ṣé bàbá àfẹnujẹ́ àbí. bàbá tinúwá gbogbo ẹ̀ ni mo pè é bàbá mi ni o. ọ̀rọ̀ yìí 100%. ọ̀rọ̀ yìí àárín náà mo wá wà báyìí. àwọn ìyá àbèjì kan ń gbọ́ àti bàbá àbèjì bàbá ló jẹ́ fún mi. bàbá ló jẹ́ fún mi. bàbá lọ́lọ́run fi ṣe torí tí mo bá wọ ẹ̀yìn tó bá dá Ọlọ́run ni màá rí màá dẹ̀ rí. ọ̀nà rẹ̀ ní ìyá ni. ẹ wá fi mí sáré tán po alájà padà wà á forí gba ìkúùkù báyìí. kì í dùn kó pọ̀ ṣókí báyìí lọ́bẹ̀ oge tabanika classify irú oyin tẹ̀yìn kọ èmi mo pe lólórin ẹ̀mí lẹ́ẹ̀kan ṣé bẹ́ẹ̀ náà ni àbí. bẹ́ẹ̀ ni inú mi dùn fún bèrè tẹ̀ bèrè orin ẹ̀mí là ń kọ tí mo pè ní pure gospel. pure gospel but mo wá nínú pure gospel yẹn mo pè ní CM that's SIEM spiritual inspirational educative and motivational. So tó téèyàn bá ti fẹ́ gbórin wa expect the spiritual aspect. Then you will be motivated, you will be inspired, and it is educative. So in the movement CM spiritual inspirational educative and motivational. So gbogbo ẹ̀ ló kárí ṣùgbọ́n a jẹ́ olórin ẹ̀mí anybody dẹ̀ lè gbọ́. ìbéèrè tó wá kù báyìí fún ẹ̀yin méjèèjì nítorí ẹ̀ méjèèjì lẹ́jọ́ ń kọrin papọ̀ ṣé torí pé tí wàá jẹ́ olórin ẹ̀mí ẹ ti jẹ́ inspirational singer ẹ ti jẹ́ educational singer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a bá pè yín láwọn ṣó ní orú àwọn ìjọ tẹ́ ẹ̀ ń lọ àbí gbogbo ìjọ lẹ́ lọ àti pé ṣé ẹ máa ń lọ àwọn òde eré ìyá kàfílání ń jó ó dín ní onítẹ̀mí irú tí bàbá fi ṣe òkú fọga ní ìsìn bàbá fọga ìyẹn dáàdì ìtọ̀dọ̀ tèmi tó ní ẹ̀ tí ì sí òkú fọga tí a bá fẹ́ ṣe sí ẹ̀ lè kọrin nírú irú ìnáwó bá. kò ìyìn rere ò dá dúró ní chọ́ọ̀chì nìkan òbí la ti ń lọ wàásù yìí. ìfẹ́ bá sí òkú dáàdì mi ẹ bá wàásù. tẹ́ ẹ bá kọrin ọpẹ́ ìwàásù náà ẹlòmíràn ronú lọ́wọ́ tẹ́ ẹ sọ fún pé kó dúpẹ́. àti ilé o fẹ́ lè jọba níbẹ̀ o fẹ́ lọ bẹ́ẹ̀ dẹ́gbẹ́ o. àwa lè sọ ṣé yóò jọba ṣé wàá rẹ̀ ó máa mú jọba ara àwàásù tá à ń sọ ni. ṣẹ́rí problem dáàdì tèmi nìyẹn tó bá déwájú ọlọ́run nígbà kó gbé àgbélé ìlú tiẹ̀ ṣẹ́rí òun ò sí ń bímọ àṣeyẹ tó kan èmi tí mo jẹ́ lèmi yẹn ó ṣe fún. ṣé wàá rí ọjọba kọjọba ọdádé kọdádé nígbà bá ríra wa lóhùn létà ní ọ̀pọ̀lọpọ̀ ọdún torí pé sọ pé a ríra wa ayọ̀ mọ́ra wa àmọ́ bọ́yá bàbá padà dáadé bá fi skáàpù ní wọn dé ó túmọ̀ sí pé gbogbo àwọn òdèrè ẹ̀ ní bẹ́ẹ̀ ẹ lè lọ ọlọ́run fún yín lórí ọ̀fẹ́ gbogbo olórin kọ́ lọ́run fún lórí ọ̀fẹ́ ní ṣẹ́mọ̀ bẹ́ẹ̀ lẹ́pọ̀ orin wọn kọjá ṣọ́ọ̀ṣì ẹlòmí ò lè kọrin kíyàn kò lè kọrin kíyàn tààrà rárá àti ọ̀lọ́wọ́lọ́ orí ọ̀fẹ́ náà ọlọ́run sì ní jẹ́ pọpọlọ ní ọjọ́ bá ṣé wá láwọn social media platforms tí àtìlẹ́rí yín bá sọ̀rọ̀ láti lè kàn sí yín kí ni orúkọ tí yín lórí Facebook, Instagram, TikTok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kẹ́hìndé Ejire Aditubu. Kẹ́hìndé Ejire Aditubu gbogbo ẹni tí wọ́n mi lé ẹ bá ń gbọ́ tẹ̀lé wọn kẹ́ ẹ lọ tẹ̀lé wọn báyìí. ọ̀dọ̀ yín kọ́. Ejire Táyé Aditubu. Ejire Táyé Aditubu lórí yẹn ní Facebook. ṣùgbọ́n tó bá ti dé YouTube Ejire Aditubu, TikTok Ejire Aditubu, every other social media Ejire Aditubu. Táyé àárín ẹ̀ ló yàtọ̀ ní bẹ́ẹ̀ ní Facebook. ẹ bá ń pe nọ́mbà kan ṣoṣo tó máa gbà kàn sí yín lẹ́yìn ètò yìí. nọ́mbà yẹn ni 08029420834. lẹ́ẹ̀kan sí
08029420834. ẹ ṣé báwo gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí pátápátá kì í dùn púpọ̀ ṣókí bẹ́ẹ̀ lọ bẹ̀ ògè ọlọ́run bẹ́ẹ̀ ṣe òníyàn ṣe gbogbo ẹ̀yin tá a tún jọ látọ̀sẹ̀ yìí gbogbo ẹ̀yin pátápátá iná ò ní tọwọ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ tí ń subscribe tí ẹ̀ ń wò wá tí ń wò lórí àwọn ìkànnì gbogbo tẹ́ ti rí wa lágbára lọ́wọ́ ọlọ́run àní sú yín ẹ̀yin náà ní sú wa fún ìpolówó ọjà lápẹ̀lágùn mọ̀ kò sí tẹ́fẹ́ ká yóò mọ̀ táwọn ìbá yín gbé sáfẹ́fẹ́ fún gbogbo àwọn òde àríyá ẹ̀fẹ́ ká wá kọrin ẹ̀mọ̀ pátá tó ń kọrin ẹ̀fẹ́ ká wá bá yín cover event yìí lọ́lọ́kan òjọ̀kan red carpet àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí olúlé iṣẹ́ Tenny Media Network tó wà ní number 273 Ẹgbẹ́dá Ìdìmọ̀ road opposite area M Command Ìdìmọ̀ Lagos tàbí kẹ́pẹ́ wọn sórí 07087879893 07087879893 ní kẹfì bá a sọ̀rọ̀ fún gbogbo ìpolówó ọjà jingle ni o ẹ fẹ́ pákéjì jingle rédíò jingle tẹlifíṣàn jingle àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo tó bá fẹ́ mọ̀ nípa orin tàbí òde àríyá lọ pátápátá ni wọ́n ń ṣe iléeṣẹ́ yìí títí wá di ọjọ́ míì ọjọ́ rẹ̀ tàtún máa pàdé ẹ má gbàgbé tí mo sọ fún yín lẹ́ẹ̀kan wípé bí èèyàn bá tàn tí irun wọn bá ní ìtàn irun wọn kì í pẹ́ tán gbogbo èyíkéyìí ohun tó o bá ń ṣe ní ìsìn tí ò bá tiẹ̀ tí ì jọra wọn kò túmọ̀ sí pé ọ̀la ò dáa torí pé àwọn ìtàn tó ń kójọ ní ó di orí ìtàn sọ lọ́la kò lè bá a pẹ́ kò lè bá a tàn tí ẹ̀dá ò bá ní ìtàn tí irúfẹ́ wọn bá tàn irun wọn kì í pẹ́ tán títí di ọjọ́ mi láti máa pàdé mo fi Ọlọ́run bá bẹ̀ ẹ máa ṣe jẹ́jẹ́ o ire o.